ẹ̀yin ènìyàn nílé lóko àti lẹ́yìn odi ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ ti ń wo Sunday Akande TV ẹ mọ̀ nípa ẹ̀ ẹ wò ẹ máa wo Sunday Akande TV nígbà gbogbo lóòrèkóòrè nígbàkúùgbà nítorí pé Sunday Akande TV ó kún fún àwọn orin tó ní ìmísí Ọlọ́run ìmísí láti òkè wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Sunday Akande TV ó kún fún ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò tó jẹ́ ti onígbàgbọ́ sinimá àgbéléwò tí a ò lè fọwọ́rọ́ sẹ́yìn sinimá àgbéléwò tó kún fún ìmísí Ọlọ́run ẹ máa wo Sunday Akande TV ẹ jọ̀ọ́ ẹ kàn rọra tẹ kíní pupa tí wọ́n kọ subscribe sí yẹn ẹ tẹ̀ bẹ́ẹ̀ bá ṣe tẹ̀ ẹ tẹ ibi aago kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ tẹ̀ ìtumọ̀ yẹn ni pé tí a bá ti fi fíìmù tàbí orin ìmísí tuntun sí a lè sọ fún wa wípé nǹkan mi ti wà ń bẹ̀ o ká lọ wo ẹ jọ̀ọ́ ẹ máa wo Sunday Akande TV ó kún fún orin tó kún fún ìmísí Ọlọ́run àti sinimá àgbéléwò tó kún fún ìmísí Ọlọ́run ẹ máa wo Sunday Akande TV ẹ gbádùn Jésù. Bàbá tú mi sílẹ̀ àgàdà odò ọ̀run tàbí tirẹ̀ ayé mi níbi yòówù tó lè wà bàbá bá mi ṣí o bá mi ṣí o bàbá bá mi ṣí o bá mi ṣí o bàbá tú mi sílẹ̀ àgàdà odò ọ̀run tàbí tirẹ̀ ayé mi níbi yòówù tó lè wà bàbá bá mi ṣí o. Bàbá tú mi sílẹ̀ àgàdà odò ọ̀run tàbí tirẹ̀ ayé mi níbi yòówù tó lè wà bàbá bá mi ṣí o bá mi ṣí o bàbá bá mi ṣí o bá mi ṣí o bàbá tú mi sílẹ̀ àgàdà odò ọ̀run tàbí tirẹ̀ ayé mi níbi yòówù tó lè wà bàbá bá mi ṣí o. Bá mi ṣí o, bàbá bá mi ṣí o, bá mi ṣí o, bàbá tú mi sílẹ̀ àgàdà odò ọ̀run tàbí tirẹ̀ ayé mi níbi yòówù tó lè wà bàbá bá mi ṣí o. Bá mi ṣí o, bàbá bá mi ṣí o, bá mi ṣí o, bàbá tú mi sílẹ̀ àgàdà odò ọ̀run tàbí tirẹ̀ ayé mi níbi yòówù tó lè wà bàbá bá mi ṣí o. Bá mi ṣí o, bàbá bá mi ṣí o. Àkótágìrì tẹjọ́ iná burúkú lànà torí ẹkùn jẹ́ o dúdú lẹ́yìn àwọn aya mi ọ̀sọ̀rọ̀ mọ́ fi hà. Ọjọ́ ọjọ́ fẹ́kùn olúwa tàbí ọjọ́. Gbára rẹ̀ là. Biribiri, biribiri òkùnkùn birimu. Ohun odò bá dé kò tún rí ta mọ́ o.
kújọ́ mẹ́ta. Báwo ni? A dúpẹ́. Ìyàwó ẹ̀ ń kọ́? Kí ló tún ṣẹlẹ̀? Kí ló dé? Nígbà wo? Mo dáràn. Dókítà, ẹ dákun ẹ ṣàánú mi, ẹ gbà mí. Ẹ má jẹ́ kójú tì mí. Ọ̀rọ̀ tó bójú ni ó ti bá mú. Wàhálà táwọn ọmọ yìí fi mí ṣe ti kà mí láyà. Àwọn náà mo fi ń ṣaṣọ bọ́ra láti ìgbà tẹ́lẹ̀ bàbá wọn ti jáde láyé. Ẹ dákun ẹ má jẹ́ ń dẹ́ni ìhòòhò. Màmá, ẹ má bínú pé mo gbẹ́dùn lọ́wọ́ yín kéjì. Irun orí ò gbọ́dọ̀ kú títí ká péjò ń bẹ̀. Iná ni yóò mọ̀. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ò lè tóbi títí ká pọ̀ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan-an? Dókítà, àwa mẹ́ta ìyá àti bàbá tó bí mi lọ bí. Àwa mẹ́tẹ̀ẹ̀ta ìyá ti fojú de iná wàhálà àti ìdààmú báyìí. Lọ́nà wo? Bíi ti báwo? Dókítà, lẹ́yìn ọdún 9 tí mo ti wà nílé ọkọ, mi ò lóyún àárọ̀ dálẹ́ rí. Nítorí èyí lọ́kọ mi ṣe lé mi jáde lẹ́yìn ìgbà tó fẹ́yàwó mi lóyún. Láti ìgbà yẹn mo ti kò sí wàhálà àti ìdààmú, mo ń dá gbé báyìí. Dókítà, àbúrò mi ní odidi ọdún kan ní tíyàwó ẹ̀ ti ń ru oyún káàkiri láì rí bí. Hospital ni wọ́n wà nírọ̀lẹ́ ìjẹta lẹ́yìn ìgbà tá a ti ná owó tá a ti nára owó ti tán nílé olówó. Wọ́n gbé lọ sí hospital nírọ̀lẹ́ ìjẹta, ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti pè wá. Wípé àbíkẹ́yìn wa wọ́n gbé wálé láti ilé ìwé nígbà tí ń ṣe wọ́nranwọ̀nran nírọ̀lẹ́ ìjẹta. Hospital yìí ni wọ́n wà. Tí dókítà mi sọ fún wọn wípé kí wọ́n lọ múra Abẹ́òkúta. Dókítà, wàhálà yìí ti pọ̀ jù. Ó ti tó arábìnrin ó ti tó. Má sunkún mọ́, ṣùgbọ́n má sunkún mọ́. Gbogbo ẹ̀ la lójútùú, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí la lójútùú. Hello? Yes, máa wọlé bọ̀. Yes. ìbà olùkọ́ jáwé ìbà olùkọ́ wa dùn bẹ́ẹ̀kọ́ ló bá ti júbà fúnlẹ̀ ó di dandan ilẹ̀ ó lànà oníkóso ní mà ti jí ọba alágẹ̀rẹ̀ ní mà ti sun ẹ̀ bí gbogbo ojú bá jí pinpin lónìí kí tèmi ń là kedere. Kí ló rí? Kí ni olùtúmọ̀ sọ? My lord, ìyáálé ilé ń dọ́kọ
kì í sọ̀rọ̀ tó lè jáde látẹnu ọmọ ilé o. Ojú ti kú máa bọ̀ mo pè ọ́ ni. Ojú ti kú máa bọ̀. Mo pè ọ́ ni. Ó ṣe. Màmá aṣẹ́yìn lẹ wà nídìí orò tó o fi ń ké. Èé ṣe kí la gbé ṣe tẹ́ fi jẹ́ ó dárò, kí lálùkò ṣe tẹ́ fi jẹ́ ó kó sùn, àní kí ni lékèlékè àwọn ọmọdé ṣe tẹ́ fi fẹ́ kán kẹfà. Ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀yìn gan-an? Ó ṣe o, Dr. Ojú ti kú. Ìbéèrè tó bẹ̀rẹ̀ yìí èmi kọ́ ló yẹ kí n dáhùn, ṣùgbọ́n kó o lè mọ tó ṣẹlẹ̀ yóò jẹ́ fún ọ ṣàlàyé fún ọ. Lóòótọ́ èmi ni mo wà nídìí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Àwọn kọ́ ni wọ́n ṣẹ̀ mí, bàbá wọn tó jẹ́ gbọ́n mi iná ṣẹ̀ mí. Àwa méjì péré ni bàbá wa fi sílẹ̀ lọ láyé tán fún mi. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi tó jẹ́ bàbá wọn ó gbẹ́sẹ̀ lé gbogbo ogún ni, àtilẹ̀ ni o àtilé ni o, gbogbo ẹ̀ lọ gbẹ́sẹ̀ lé. N ò sì bá wí nígbà ó ṣe pọ́lọ́wọ̀n yọ̀ǹda ọmọ kankan fún mi. Dr. Ojú ti kú, mo tiraka, mo gbìyànjú, síbẹ̀ kò fún mi ní nǹkan kan ṣe gbogbo ẹ̀ bó ṣe wù mí. Ìdí ní tèmi náà fi tàwọn àgbà lọ. Ní bàbá ń fi àgádágodo dè é, àgádágodo ni wọ́n fi dè títí tó fi kú. Orí ibẹ̀ ló kú lé lórí. Ìwọ náà sì mọ̀ wípé iṣẹ́ àgádágodo ní àná ní tọmọtọmọ ni. Ìgbà tí bàbá wọn ti kú, ilé àwọn ọmọ wọn náà ti wà nínú ìdí àgádágodo. Ìyà tí bàbá wọn jẹ kù tó fi kú, ilé àwọn ọmọ rẹ̀ náà ń jẹ. Ọ̀rọ̀ mi kò jù bá ń lọ. Ìyá, nígbà tọ́rọ̀ wa rí báyìí kí wàá ní ṣíṣe? Kọ́rọ̀ àwọn ọmọdé yìí kó má lọ di ìyàwó tó yà àfàdá pakú, ikú ń lọ àdá tún nù. Ẹ ṣàánú wọn, kí ni wọ́n lè ṣe tẹ́ fi lè gbẹ̀bẹ̀? Kí náà lè ṣe tẹ́ fi lè dáríjì wọ́n? Ẹ̀bẹ̀ àbí kí ló wí? Mo rò pé ìwọ náà sì mọ iṣẹ́ tàgádágodo ń ṣe, pé àtìrandíran ni iṣẹ́ àgádágodo. Ohun tàgádágodo bá ti tì ó ti tì láti ìpanu. Kódà bò ní tọ̀nkú, irú àwọn ọmọ rẹ̀ ń bẹ nínú ìdí àgádágodo. Ohun tó dó bá ti dé kan kò tó rí ìta mọ́lẹ́lẹ̀. Èso tó lè ṣe o. Dọ́pọ̀ ẹ ṣàánú mi. Ta ni mo ṣẹ̀ báyìí, kí ni mo fẹ́ ṣe? Ẹ má sunkún ṣe gbọ́, ẹ dákẹ́ kú. Iṣẹ́ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí náà láti rí. Bí mo ṣe dákẹ́ yẹn, mi ò kàn ṣàdédé dákẹ́. Ìpàdé ńlá kan ló ń ṣẹlẹ̀. Ìpàdé ńlá kan ló ń ṣẹlẹ̀. Eégún ló ń ṣe mí, ó dùn ún wí. Òòṣà ló ń ṣe mí dùn ún sọ. Àmọ́ èmi mò ń ṣe ra mi. Ìyẹn ṣòro wífáyè. Ṣíọ ẹni tó lówó òtẹ́rù, ìwọ̀nba tí ó fi tanná ló mú dání. Àjogúnbá níṣẹ́ yìí, mo jogúnbá ni, kò sì sẹ́nì kankan tó lè halẹ̀ mọ́ mi. Kí lẹ̀ ń sọ yìí? Ìdí àrò gbọ́dọ̀ gbóná títí kó má tutù. Kódà bí bàbá mi tó wà lọ́run tó bá sọ̀kalẹ̀ kò lè ní má ṣiṣẹ́ yìí. Ẹ fọkàn yín balẹ̀. Ṣé gbọ́? Mo ní kẹ́ ẹ fọkàn yín balẹ̀. Tẹ́ ẹ bá ti lọ, tẹ́ ẹ bá dé sálẹ̀, ẹ san bíìlì yín kẹ́ ẹ sì gba rìsíìtì. Ẹ̀yẹn wá dá mi dá. Kí ni mo sọ? Mo ní ẹ dá mi dá. Nígbà tí ó fi di òpin ọ̀sẹ̀ tí ń bọ̀, ẹ wá gbọ́ ròyìn ayọ̀.
dúpẹ́ o àdúgbò wa là ń ṣe ọkùnrin dàgbà obìnrin dàgbà ẹnìkan ló lomi lẹ́yìn ẹsẹ̀ dúra wọn lọ. àkíkà ó dìgbà tó. ayé ló di rútà lọ́jà fàyé ayé délé tán ayé tún fi rúdé ta fáyé jẹ ayé ní dèmi. ayé sì ní tú ni yé o yé o yé o. káre kúsòrò ọmọ ojú ti kú a mọ̀ rí ọ lọ́sàn-án gan ẹsẹ̀ wo láàṣẹ déyé erin fi dín tán ríra lórí àtẹ. yé àgádá godo aláyà gbangba bí àgbà àparò tí ń dún kúrú mọ́lóko àfíjú àdàbà tí ń jẹ ní òde àṣà àfíjú ẹyẹ tí ń jẹ níta gbangba oko yé o yeye lórí ọ̀rọ̀ àgádágodo kan ni mo ṣe pè yín sí ohun mẹ́pẹ́ yìí lẹ wà ń di ẹ. bẹ́ẹ̀ni gbére kúsòrò káre òótọ́ ni lákànlákà ò ṣe é fi làjà bẹ́ẹ̀ léegun ò ṣe é fi sọmọ ìyàwó lóòótọ́ èmi làyọ̀ká fi àgádágodo ọlọ́mọ mẹ́ta ọ̀hún tí wọ́n fi ń dààmú ọmọ ìyá mẹ́ta sọ ṣùgbọ́n ìwọ náà mọ̀ ọ́ pé tódó bá ti dé kan kò tún gbọdọ̀ róde mọ́ o kódà wò ó àgádágodo ọ̀rẹ́ lórí bá kọ́sẹ́niọ̀n lábẹ́ ọ̀rọ̀ ètò lè sí i àbá fẹ́ gbìyànjú rẹ̀ wò. ewọ ohun tó bẹ kódà mẹ́tàlá mi ò tó bẹ ta ló gúnyán fún mi tó ní tọ̀bẹ̀ òṣòro èyí náà wọ́n lè pé àtìbú àtọ̀rọ̀ mi gbogbo ẹlẹ́nu kódà àti jẹ́ èèyàn mi láyé kò ṣẹ̀yìn yín ẹ dákun ohun mẹ́fà yìí lẹ wà ń di ẹ dákun ẹ dáríjì mi ẹ̀yin náà mọ̀ wípé ọmọdé ò lè jẹ̀kọ́ kó má tà á lọ́wọ́ ẹ dákun ẹ foríjì mi kódà látòmí lọ mo ti yọ̀ǹda ẹ̀ ohun mẹ́fẹ́ kì í ṣe nǹkan tí mo lè ṣe. àbárẹ̀mọdé ìgbérè yóò mọ ju ọ ṣe bákàrà rẹ bá ti ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rẹ́ ni ọmọ bẹ́lẹ̀ kọ́ ṣe wò ó tẹ̀sán lọ́wọ́ adíbàjẹ́ ilé kú ọ́ fi dàdí ẹ̀yàn bínú ọmọ ẹranko ọ̀bá sì bàjẹ́ kí ọmọ ọdẹ kò lè dùn sọ wá ara àwọn akíyèyẹ tí wọ́n da dàdà gan ní ara wa bá ọ kò gbérò kankan wọn láyà kí wọn lè máa bá tiẹ̀ lọ sọ ọmọ pé bí wọn ọba kúkú ní wàhálà kí wọn sórí burúkú bó ni wọ́n ṣe máa róúnjẹ jẹ ṣùgbọ́n táwọn eléyàn fi ilẹ̀ bẹ́ẹ̀ ní o torí bí wọ́n ṣe lu ayé wọn nu kódà bí wọn ọba múra rí wọn ó tún fi lọ́mọ lọ. ọmọ ènìyàn kí ló dé ń pọnra yín lójú tí ẹ sì kọ̀kẹ́rẹ́ yìí pé ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni ọmọ ènìyàn wọ́n ń sọgbọ́ ara wọn dọ̀gbùn wọ́n nara wọn nípasàn ìfàsẹ́yìn dípò ìlọsíwájú tí Ọlọ́run ọ̀gá ògo ti kọ mọ́ ayé wọn wọ́n ń para wọn ṣáájú ọjọ́ ògo ayé wọn wọ́n ti ṣẹ́ bí erin wọ́n ń jẹ̀jẹ̀ ìlírí àwọn obìnrin wọn wọ́n mú ọwọ́ òsùn wọ́n fi ń para ògiri gbígbẹ àwọn tí ń sẹ́nu wọn ń kọ́ wọ́n ń kú sóko wá jẹ ọmọ èèyàn ṣùgbọ́n o kí ẹnikẹ́ni tá à ń dán wò kó má ṣe ròyìn pé láti ọwọ́ Ọlọ́run la ti ń dán mi wò torí ìwé mímọ́ wípé Ọlọ́run kì í fi búburú dán ni wò èèyàn ló ń pa kádàrá dà tí wọ́n ń sọgbà ayédọ̀gún tí wọ́n ń fọnà òkúlùtù tí wọ́n fi ń jóra wọn wọ́n ń fi àgádágodo wọ́n fi ń ti ara wọn
wọ́n ń sún ìrì ọjọ́ ayé wọn wọ́n ń sún síwájú ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn ò mọ̀. ọkọ mi àgbàdo ọmọ arọ́láyọ̀ ọmọ ajígbọ́wọ́ ọlágẹ̀ngẹ̀ owó kì í wọ́n nílé yín nítorí pé ilé yín ní ilé ajé ẹ̀yin ọlọ́mọ agbókòkò lẹ̀kùn má bẹ̀rù bí ọba jẹ́ ni ọwọ́ aya àsìjẹ́ ni ọwọ́ aṣọ kédùmọ̀ rẹ̀ kò jẹ́ kẹ́ ẹ pẹ́ fún mi ọkọ mi àtàtà olówó orí mi. ọ̀kàrẹ̀ ayọ̀lá bóbè bá ti ń tẹríba fọ́kọ aṣọ rẹ̀ ó ní láti balẹ̀ ni yóò mọ̀ ju ọ sí ojú ò ní tì ọ́ ọwọ́ rẹ̀ ọmọ rògbè bíṣọ̀bù àwa pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́ àwọn wo ni wọ́n ti dé láàárọ̀ yìí. wọ́n wà ń ta. arákùnrin yìí kò ní iṣẹ́ lọ́wọ́ ó nílò ìrànlọ́wọ́ wa. arákùnrin kò kú oríire ìwọ tó bá wọn fẹsẹ̀ gbá títì mọ́ lọ́la òde yìí wàá bẹ̀rẹ̀ sẹ́ nínú ọ̀kan lára àwọn kọ́ńpìnì wa tó wà ní roundabout. ẹ ṣe. arábìnrin yìí ó nílò ìrànlọ́wọ́ wa. mọ̀mọ́ kí ni orúkọ yín. Cecilia adépọ̀jù ní sà. Cecilia adépọ̀jù 300,000 ló wà bẹ́ẹ̀ ẹ lọ fi manage. mi ò tọ́pẹ́ mi ò tọ́pẹ́. wọ́n tí iná jó ṣọ́ọ̀bù wọn ni wọ́n nílò owó láti bẹ̀rẹ̀ ọjà títà. but fún pé ẹ tiẹ̀ láǹfààní àti déwájú mi ọ̀rọ̀ yín ti dayọ̀ kí ni ẹ pè orúkọ yín. Bímbọ́ Láyẹ̀rẹ̀ ni sà. ìfẹ́ pé monday 700,000 yẹn. ẹ ṣe sáré rẹ̀ dá mi sà. ó pọ̀ ní màmá yìí wọ́n nílò ìrànlọ́wọ́ wa. ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ fún pé ẹ tiẹ̀ láǹfààní láti fi ẹsẹ̀ tẹ inú ilé yìí ọ̀rọ̀ yín ti dayọ̀ gbogbo ìbànújẹ́ yín ti tán ohun tọ́lọ́run gbèrú wa kalẹ̀ fún ni láti máa ṣèrànlọ́wọ́ pàápàá jùlọ fún ẹ̀yin opó báyìí àtàwọn ọmọ tí olóògbé bá fi sílẹ̀ mo bá ní kí n kọjá fún yín lè Ghanaian but envelope yìí 500,000 ló wà bẹ́ẹ̀. àyè ọ̀dọ́ pẹ́ mọ̀mọ́ ẹ dìde anírú yín ó yẹ ká máa tọ́jú yín ni. student yìí sà mo sì ti rí admission sí university ṣùgbọ́n kò sí òbí tí ìbámu mi lọ́wọ́ láti tẹ̀síwájú bẹ́ẹ̀ ni kò sí ẹbí àríyá ó sì wù mí náà láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. pé student ni wọ́n bẹ́ẹ̀ o dẹ̀ ti rí admission sí university kí ni orúkọ rẹ. Sanusi Taiwo. Sanusi Taiwo o kú oríire ọ̀rọ̀ rẹ ti gba ìbànújẹ́ ti tán lọ́rọ̀ rẹ kó tó tiẹ̀ ní àǹfààní láti rí mi o kú oríire bí mo fẹ́ lọ sílùú Èkó ẹni àwọn tó bá ti níbi mọ̀ wá bá mi. inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sá ní lọ́gbẹ́ Àgàdà Godo Buburu inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sá. ọ̀daràn aláyìmọ̀tún ńlá kí ló dé mo ń fojoojúmọ́ lálàá àṣeyọrí àti ìṣerere ṣùgbọ́n tó jẹ́ wípé ìpọ́njú àti òṣì ló dúró tì mí èmi ni mo fún ènìyàn ní 700,000 500,000 lójú oorun ṣùgbọ́n tí 500 naira tí ó sì pẹ̀lú mi lójú ayé èmi tí mo promise àwọn èèyàn ní scholarship
èmi tí mo tún láyà lójú àlá ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀ fún mi lójú ayé. inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sáré lọ́gbẹ́ Àgàdà Godo burú inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sáré lọ́gbẹ́. ẹlẹ́dàá mi ìgbà wo ni wọ́n bọ̀? lọ́jọ́ tó o bá gba Jésù lólúwa àtolùgbàlà rẹ ni ọjọ́ náà lójú rí ó tó là bí ayé ti ti ìṣeré rẹ mọ́nú Àgàdà Godo wo ó ti yẹ káyé èrè orí lójú ayé ó lòún rí lójú ọ̀làhùn lọ́jọ́ tí o bá fi ayé rẹ fún Jésù olúwa ni lọ́jọ́ náà ni ojú rí ó tó là bí ayé ti ti ìṣeré rẹ mọ́ inú Àgàdà Godo ó ti yẹ káyé èrè orí ìlọrin lójú ọ̀làhùn ó dìgbà tí o bá fi àdúrà ńlá fún gbogbo Àgàdà Godo tí ayé ti àṣeyọrí rẹ mọ́ lọ́jọ́ náà ni àṣeyọrí rẹ yóò tó dé. ogunlọ́gọ̀ àwọn èèyàn ló ń yọ̀ lónìí lórí ògo ojú àlá lásán wọ́n ti gbàgbé pé àlá tí ajá bá lá inú ajá náà ló ń gbé. ọ̀pọ̀lọpọ̀ ló ń là láàṣì rere bí ilé kíkọ́ ọmọ bíbí mọ́tò rírà àti ọ̀pọ̀lọpọ̀ ìṣerere míì bẹ́ẹ̀ 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 lọ ṣùgbọ́n ojú wọn fi rí ẹnu wọn èé bá a kèé wá sí ìmúṣẹ lójú ayé tírú wọn bá fẹ́ bọ́ kí n wọ́n ṣe. bí wọn bá fẹ́ bọ́ kí wọ́n fi ayé wọn fólùgbàlà tó lè sí gbogbo Àgàdà Godo táyé títì lẹ́yìn èyí ìrì ayé wọn yóò tẹ̀ wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sáré lọ́gbẹ́ Àgàdà Godo burú inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sáré lọ́gbẹ́. òun náà ni kọ́dà bá bí àbásọmọ ẹ̀yẹ ni níkò ọmọ bàbá kan kì í rí ní sá kí ló dé tí a fi ẹ̀gbọ́n sàrólé tẹ́sí ọmọ á dà gìrìgìrì nílé àbúrò èèwọ̀ ni ládèjì ìwọ rówó ralẹ̀ ọ̀dà níbi tèmi ẹ̀gbọ́n rẹ tí n ti rọ́wọ́ họ rí tó bá wá rí bẹ́ẹ̀ Àgàdà Godo rẹ ní o ìwọ lẹ́yìn gúnugún kan kì í rọ́jú fámọ rẹ̀ lórí àkàlàmàgbò kan kì í rójú kun ọmọ tiẹ̀ ló sùn ajere kan kì í ráyè pọnmi dókì odò afati ó ní ọ̀rọ̀ wọlé yìí ọmọ jẹ́ nítorí pé àlùtì báyìí làálù ẹ̀rù kọ́ àlùtì báyìí làálù ẹ̀rù àdá ọ̀rọ̀ wọlé yìí àlùtì ó ní ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ni àkọ́pàtì òun lọ jẹ́ bẹ́ẹ̀ ni yóò sì rí. ọ̀dà báwọn àkọ́pàtì oníkúwọ̀lẹ̀ yìí ọjẹ́ ó ti dàlùtì ó ti lò ń kọ́. ọ̀dà. inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sáré lọ́gbẹ́ Àgàdà Godo burú inú ayé ò dáa ọmọ ẹ̀dá lè tilẹ̀kùn wá tún sáré lọ́gbẹ́. ọmọ ènìyàn tí Ọlọ́run ti sọ wípé àwọn ènìyàn mi yóò kọ́lé wọ́n sì gbénu rẹ̀ ǹjẹ́ ìlérí yìí yóò ṣẹ inú ayé Ọládèjì bí? láéláé fábàdà tí wọ́n bá sin òkú rẹ̀ sórí ilẹ̀ lókù Àgàdà Godo àṣetì tó fi ti ilẹ̀ ń ní oníjẹ́ ò lè yọrí ẹ̀ láéláé ọ̀nà kan ṣoṣo ni pé
tó bá lè yọ̀ǹda ayé rẹ̀ fólùgbàlà tó sì gba àdúrà tú sílẹ̀ tó gbóná janjan. Adéolú ọmọ Àlàkẹ́ èmi fúnra mi ni mo pè ọ́ lónìí o àgádágodo rẹ ni mò ń kàn mọ́gì yìí àlọ́ rámírámí làrí ẹnìkan rábọ̀ rẹ ìlú òyìnbó tán lọ́hùn ò gbọ́dọ̀ darí wálé kó o ti àjògbé sájò ni o ṣebí lójú ewúrẹ́ ni wọ́n ti fọmọ rẹ̀ rúbọ lójú àgùntàn ni wọ́n ti fọmọ rẹ̀ jóògùn èmi mọ́ládé kí èjèrè ọmọ ni Àlàkẹ́ náà ní jẹ́rì ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò rí. ẹ ò ní ṣiṣẹ́ lásán ẹ ní bímọ fún wàhálà ẹ ní màkòrò lórí ọmọ ìlérí Elédùmarè fún gbogbo abiyamọ ayé rèé ṣùgbọ́n kí ni kálàkì ó ṣe báyìí. bí Àlàkẹ́ bá ẹni sọ̀rọ̀ ìgbàlà fún tó bá sì gbọ́ràn tó wá gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀ lẹ́yìn náà tó fi àdúrà tó gbóná janjan sún agbo àgádágodo má jèrè ọmọ lórí ayé rẹ̀. Àgádágodo má jèrè ọmọ. bẹ́ẹ̀ lẹ́yìn èyí ní gbogbo eré rẹ̀ yóò tẹ̀ lọ́wọ́. ẹ sì wá wo Àlàkẹ́ nìkan kọ́ gbogbo abiyamọ pátápátá ló yẹ kó kẹ́gbàjarè tọ̀ Jésù Kristi lọ kí wọ́n lè bá àjèrè ọmọ kí wọ́n lè bá àjẹnú sí ọwọ́ wọn. oríṣiríṣi iṣẹ́ lọ́mọ aráyé ń fi àgádágodo ṣe ẹ wo igi ẹ wo àgádágodo yìí ni wọ́n fi ti ọmọ Oyèrónkẹ́ pa àgádágodo yìí ni wọ́n fi ti ilé ọmọ Oyèrónkẹ́ pa láì bàjẹ́ pé àgádágodo yìí bá sí àti bímọ rẹ̀ ó dọjọ́ mi. èyí ò ní kẹ́kọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọbìnrin tí ń bẹ ní orí ilẹ̀ ayé báyìí láti ti ọkọ wọn mọ́ àgádágodo. wọ́n sapá wọ́n ṣe wàhálà wọ́n lọ òkè wọ́n lọ ọlẹ̀ pàbó ni gbogbo ìgbìyànjú wọn ń já sí wọn ò lè rọ́kọ̀ láì bá jẹ́ pé wọ́n bá gba àdúrà tí wọ́n yọ̀ǹda ayé wọn fún olùgbàlà tí wọ́n gba àdúrà tó gbóná janjan tí wọ́n fi sí àgádágodo burúkú nì àti rọ́kọ̀ wọn ó dọjọ́ mi ọjọ́ orí. ọ̀rọ̀ Rọ́mọkẹ́ Adépọ̀jù àti Babárìndé ó mọ̀ nǹkan mi lóminú ọmọ ìyá mẹ́ta tó wà nínú ìdè àgádágodo àti ìnádìran bóò lọ̀rọ̀ ọgán ọjà sí.